PDP pín sí mẹ́ta. Bí ọdún 2027 ti ń súnmọ́lé, bẹ́ẹ̀ làwọn olóṣèlú ń palẹ̀ mọ́ gidigidi. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú ń múra. Kò sì sí ìmúra kan náà tí wọ́n mú o. Aṣọ rọ̀ọ̀kù ni wọ́n fẹ́ lọ. Ọ̀rọ̀ wọn kò sì yàtọ̀ sí ọ̀gbàrá òjò. Ọ̀gbàrá òjò kò sọ pé òun kò nílé wò, onílé ni ò ní gbà fún un. Ààrẹ Bọ́lá Tinubu sì wà nínú aṣọ rọ̀ọ̀kù báyìí. Àmọ́ ibẹ̀ làwọn olóṣèlú wọ̀nyí ń múra láti lọ. Lóòótọ́, àrùn ń bá ẹgbẹ́ òṣèlú PDP jà. Àrùn gidi, àrùn gbẹ̀mígbẹ̀mí. Ṣùgbọ́n àwọn àwòrò-màṣàṣà inú ẹgbẹ́ náà ti fẹ́ jìkún ẹ̀ta. Wọ́n ti wá àwọn jágilégbòṣóògùn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ láti rí i pé àrùn náà fi PDP sílẹ̀. Ó sì di aṣáájú ẹgbẹ́ alátakò opposition kí àsìkò ìbò 2027 náà tó kí wọ́n lè fi ohun gbogbo sípò tó yẹ kí wọ́n wà tí kinní kan kò fi ní í ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n bá tún jáde sí gbangba. Àwọn ètò kan wà tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀. Dára ètò náà sì ni láti mọ ẹni tí ẹgbẹ́ wọn yóò fà kalẹ̀ tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ ọ̀hún. Ohun tó sì jẹ́ kí wọ́n máa wá ẹnìkan tó ní kìmí, ẹnìkan tí ayé yóò fẹ́ràn, tí yóò lè gba ohun tí àwọn ń fẹ́ fáwọn. Kò sí sóhun méjì tí wọ́n ń fẹ́ o. Ẹni tí yóò lè gba kọ́kọ́rọ́ àṣọrọ̀kù fún wọn ni. Ohun tó jẹ́ kí wọ́n máa fi mú fínlẹ̀ rèé. Wọ́n sì ti pinnu pé bí ọwọ́ àwọn bá lè ba ọ̀kan nínú àwọn ẹni ńlá mẹ́ta kan, ẹgbẹ́ àwọn yege nìyẹn. Kódà kí ọjọ́ ìdìbò tó pé rárá. Àwọn mẹ́ta tí wọ́n ń wá yìí náà ni Goodluck Jonathan, ìyẹn ààrẹ ìjẹta nílẹ̀ wa, ẹni tó wà nípò náà láàrin ọdún 2010 títí di 2015. Wọ́n ní ìgbàgbọ́ pé ẹja ńlá ni ìwà àwọn gbé yẹn bí àwọn bá lè rí Jonathan fà wọlé kó wá du ipò ààrẹ. Bí Jonathan kò bá ṣeé ṣe tàbí tí wọn kò mọ ibi tó kọjú sí níbẹ̀, wọ́n ní wọn yóò mú Peter Obi, nítorí tí a bá ti yọwọ́ ọ̀tẹ̀ àti ìbínú, Peter Obi ló rẹ́dì jù nínú gbogbo àwọn tí wọ́n ń jà fún kinní náà. Kò sì ní iṣẹ́ méjì tó ń ṣe lọ́wọ́ báyìí ju iṣẹ́ lórí ọ̀nà bí yóò ti ṣe du ipò ààrẹ lọ. Wọ́n ní bí àwọn bá rí Peter Obi náà bí onígẹ̀gẹ̀ tó lọ fẹ́ àsùpá ni gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ nìyẹn. Ṣùgbọ́n bó bá ṣe pé ìyẹn náà kò tún ṣeé ṣe, èèyàn ò ní ọkọ́ nílé kó máa fi ọwọ́ kó mí ni wọn yóò fi ọ̀rọ̀ náà ṣe. Pé ohun tí àwọn ń wá lọ sí ṣòkòtò wà nínú àpò ṣòkòtò àwọn. Wọ́n ní Seyi Makinde tí í ṣe gómìnà Ọ̀yọ́ wà níbẹ̀. Kò sí sóhun tí àwọn kò fi lè mú gẹ́gẹ́ bí ẹni tí yóò du ipò ààrẹ àwọn. Níbi tí ọ̀rọ̀ náà ti pẹ̀ka rèé. Bí a sì ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, àwọn aṣáájú ẹgbẹ́ náà ti pín sí mẹ́ta. Ṣé èyí wù mí kò wù ọ́ ní kì í jẹ́ ká pawọ́pọ̀ fẹ́bìnrin. Bí àwọn kan ti fi dandan lé pé kí àwọn aṣáájú ẹgbẹ́ tó kù má dààmú ara wọn, pé Jonathan ní kí wọ́n ṣiṣẹ́ lé lórí, pé òun nìkan ló lè ṣe é. Bẹ́ẹ̀ làwọn míì ní rárá, àwọn ò gbọ́dọ̀ sùn kí àwọn kọrí sí ibì kan náà. Bí àwọn bá fi ẹsẹ̀ ẹ̀yìn di ilẹ̀ mú kó ṣe nǹkan kan o. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ Jonathan yìí ní gbogbo Nàìjíríà pátá ni wọ́n ti mọ̀ pé ìyà ni wọ́n fi jẹ ọkùnrin náà tí Buhari fi gbàjọba. Wọ́n ti rí i pé aburú ni àwọn èèyàn bíi Muhammadu Buhari, Bọ́lá Tinubu, Àtíkù Abubakar, Nasiru El-Rufai àti àwọn míì tí wọ́n jọ sòpàǹpá nígbà náà ṣe fún un. Àwọn yìí ní báyìí gbogbo ọmọ Nàìjíríà ló ń káàánú Jonathan. Bó bá sì bọ́ ọ̀ta, wọn yóò jáde lọ́pọ̀ yanturu láti dìbò fún ni. Wọ́n ní ohun tó wá mú Jonathan dáa jùlọ fún PDP ni pé láti ìgbà tọkùnrin náà ti gbéjọba sílẹ̀, ìyà ní gbogbo àwọn ìjọba tí wọ́n ń dé lẹ́yìn ẹ̀ fi ń jẹ àwọn ọmọ Nàìjíríà. Èpè ni wọ́n sì ń gbé wọn ṣẹ́ lójoojúmọ́. Ohun tó jẹ́ kí àwọn yìí nígbàgbọ́ nínú Jonathan gidigidi nìyẹn, tí wọ́n sì ń sọ fáwọn aṣáájú PDP tó kù pé bí wọ́n bá pa ẹmọ́ ní oko ilá tí wọ́n sè é nínú ọbẹ̀ ìlàsà, ibi ẹmọ́ bá wá náà lẹ́mọ́ bá lọ. Pé kò sí ìṣòro kan tó wà ní Nàìjíríà tí Jonathan kò mọ̀, torí ó ti rí ìwà àwọn olóṣèlú dáadáa, ó sì mọ ilé agbára, ó mọ gbogbo ohun tí òun lè ṣe, tí òun lè yí nǹkan padà fún Nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀ tí òun bá gbàjọba. Nítorí ó ti rí àwọn ohun tó dí i lọ́wọ́ lásìkò tó fi ṣèjọba àkọ́kọ́, ó sì dájú pé kò lè jẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ sóhun. Àwọn tí à ń wí yìí ń ṣiṣẹ́ lọ o.
ìyẹn àwọn tí wọ́n fẹ́ràn Jonathan pé kó wá du ipò lórúkọ PDP wọ́n ń ṣiṣẹ́ lọ wọ́n sì ń ṣèpàdé lójoojúmọ́ láti mọ ibi tí wọn yóò gbé ọ̀rọ̀ náà kà tí ohun tí àwọn ń fẹ́ fún PDP yóò fi ṣe tí àsíá PDP yóò máa fẹ́ lẹ́lẹ́ lọ́wọ́ Jonathan ní 2027 tí yóò sì bá Tinubu figagbága. Àmọ́ àwọn tí wọ́n fẹ́ kó jẹ́ Peter Obi ni yóò ṣe kinní náà kò gba àwọn àlàyé yìí wọlé. Wọ́n ní Jonathan bíi ti báwo? Jonathan lẹ́gbẹ̀ẹ́ Obi bí ẹni máa ń fi kú oorun ni o. Àwọn yìí ní bí a bá ti yọwọ́ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà àti ọ̀rọ̀ ìjà òṣèlú pé kò sí ẹnìkan tí àwọn ọmọ Nàìjíríà fẹ́ tó ju Peter Obi lọ lásìkò yìí. Wọ́n ní ìdí tí àwọn fi ń sọ bẹ́ẹ̀ yẹn ni pé àwọn ọ̀dọ́ àwọn ọmọdé ni wọ́n nílùú àwọn ni wọ́n sì pọ̀ jùlọ nínú àwọn tí wọn yóò dìbò àwọn yìí gan-an ni wọ́n sì fẹ́ràn Peter Obi jùlọ. Wọ́n ní bí àwọn bá lè rí Peter Obi fà kalẹ̀ kó wá du ipò ààrẹ lórúkọ PDP kí àwọn kan jókòó kí àwọn máa ṣeré ní tàwọn ni kí àwọn fi ìjà sílẹ̀ fún àwọn ọ̀dọ́ ọmọ Nàìjíríà jà nítorí bí olóṣèlú kan tàbí ẹgbẹ́ òṣèlú kan bá fẹ́ ṣeré dèrèdè kan àwọn ọmọ náà ni yóò bá tọ̀hún lójú jẹ́ tàbí ẹgbẹ́ òṣèlú ẹ̀ wọn yóò sì fi yé wọn pé àwọn làwọn ní orílẹ̀-èdè àwọn tí wọ́n ń sọ̀rọ̀ Obi nínú PDP yìí ní láti ọjọ́ tí a ti wà tí à ń ṣe democracy tuntun yìí olóṣèlú wo ló ti kojú Bọ́lá Tinubu ní ìpínlẹ̀ Èkó rí olóṣèlú wo lórí ìbò múlẹ̀ Èkó rí ta ní kó ìjayà gidi bá Tinubu nílé ẹ pé ṣe bí Peter Obi ni Obi ló na Tinubu mọ́lé ẹ̀ lẹ́kọ̀ọ́ tó tún nà wọ́n ní Àbújá bí kò bá sì sí òjòrò àti agbára Nàìjíríà Peter Obi ló yẹ kó máa ṣe ìjọba Nàìjíríà lọ. Ìyẹn làwọn èèyàn yìí ṣe ń sọ báyìí pé lẹ́yìn Obi kò séèyàn ìyẹn tó bá jẹ́ ẹni tó lè du ipò ààrẹ lórúkọ PDP ni o. Wọ́n ní èèyàn ò lè fi èrò tó wà lẹ́yìn Obi wé ti ẹnikẹ́ni nínú àwọn tó kù nígbà tó sì jẹ́ èrò náà ni gbogbo olóṣèlú nílò ohun tí Peter Obi yìí fi ta gbogbo àwọn tó kù yọ nìyẹn. Yàtọ̀ sí ti èrò tó wà lẹ́yìn Obi àwọn ará inú PDP yìí ní àwọn olówó gidi kan ló wà lẹ́yìn Peter o pé púpọ̀ wọn kò kàn yọjú nítorí wọn ò fẹ́ ìsọlẹ́nu ni àmọ́ tó bá gba tíkẹ́ẹ̀tì PDP táwọn èèyàn sì rí pé òun lẹgbẹ́ fà kalẹ̀ wọn ni wọn yóò yí àwọn àgbá owó ńláńlá náà wọlé tí ẹ̀rù yóò fi ba gbogbo ẹnikẹ́ni. Àwọn yìí ń ṣàlàyé pé kò sí ẹnikẹ́ni tó tún lè ṣẹ̀rù bà Tinubu tàbí àwọn APC bí Obi. Wọ́n ní ẹni tó bá sì ń tẹ̀lé bí nǹkan ṣe ń lọ yóò rí i pé kò sí ẹni tó tún fún wọn ní wàhálà bí ọkùnrin náà nítorí bó bá ti sọ̀rọ̀ àwọn APC náà yóò dìde láti tètè wí nǹkan kan ṣáá ni kódà nígbà tọ́rọ̀ náà kò kàn wọ́n tàbí bá wọn wí. Àwọn yìí fọlọ́run búra o wọ́n fànábì ṣẹ̀rí wọ́n ní bí PDP bá fa Obi kalẹ̀ ṣùọ́ báńkà nìyẹn àṣọ rock straight. Bí àwọn egun méjì yìí ti wà tí àwọn kan ń jà fún Jonathan tí àwọn míì ń jà fún Obi bẹ́ẹ̀ làwọn kan ní gbogbo àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ yẹn o aláìmoore ni wọ́n ní láti fi ẹgbàá sílé kéèyàn tún máa wá ẹgbàá ròde ṣébí tọ̀hún yẹ kó mọ̀ pé ẹgbàá tó wà nílé náà lòun ń ná. Wọ́n ní èwo làbọ̀rọ̀ ní aṣọ àrán nílé kéèyàn máa wá onítẹ̀rù ròde kó ní nítorí kí òtútù má pa òun. Wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kò dáa kò sì lè dùn ún gbọ́ létí pé kí ni àwọn èèyàn ń wá kiri nígbà tí Seyi Makinde wà níkàlẹ̀ tó wà lórí ipò bíi gómìnà tó sì ń fi gbogbo ayé ẹ̀jà láti rí i pé PDP dìde padà tó náwó tó nára tó ń káàkiri ọ̀dọ̀ àwọn ẹlẹgbẹ́ ẹ̀ gbogbo láti rí i pé àwọn Wike tó múra láti pa PDP rẹ́ kò ráàyè láti gbé ẹgbẹ́ náà mì. Wọ́n ní bí àwọn aṣáájú ẹgbẹ́ náà kò bá ya aláìmoore kò sí ohun tí wọ́n gbọ́dọ̀ tún máa wá kiri kí wọ́n fa Seyi Makinde kalẹ̀ kó du ipò nítorí òun ló dáa jù nínú gbogbo wọn. Wọ́n ní ẹni tó náwó tó nára bẹ́ẹ̀ yẹn tó sì fi gbogbo ọkọ̀ ẹ̀ ṣiṣẹ́ fẹ́gbẹ́ òun ló yẹ kó kọ́kọ́ jẹ àǹfààní yòówù tó bá ṣí sílẹ̀ nínú ẹgbẹ́ ẹ̀. Àwọn wọ̀nyí ní nǹkan àbùkù gbáà ni tí àwọn aṣáájú PDP bá ń lé Peter Obi kiri. Wọ́n ní láti ọjọ́ wo síjọ́ wo lẹ́yìn tí Obi ti kiri inú ẹgbẹ́ òṣèlú oríṣiríṣi tí kò sì tí ì dúró tí kò sì sẹ́ni tó mọ ibi tí ó tún fẹ́ gbà lọ báwo làwọn aṣáájú ẹgbẹ́ tàwọn yóò ṣe máa wá yọ ara wọn lẹ́nu pé kọkùnrin náà máa bọ̀ nínú ẹgbẹ́ àwọn.
àwọn yìí ní bí a bá ní ká dà á sílẹ̀ ká tún ṣà olóògùn ló lè ṣọkọ àbíkú Mákindé nìkan lẹni tó lè kojú Tinubu tí kò ní sí wàhálà kankan. ìdí ni pé gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe Yorùbá ni Mákindé Yorùbá ni Tinubu kò sì ní sí kàmpéènì ẹlẹ́yàmẹ̀yà kan fẹ́ gbẹ́ wọn. gbogbo ayé yóò rí i pé Yorùbá méjì ló jáde ẹni tó bá sì wù wọ́n jù náà ni wọn yóò tẹ̀lé nínú wọn. wọ́n ní yàtọ̀ sí tìyẹn gẹ́gẹ́ bí gómìnà tó wà nípò oríṣiríṣi agbára ló wà lọ́wọ́ Mákindé tó lè lò òun nìkan ló sì lè sáré ṣá gbogbo àwọn gómìnà PDP tó kù jọ tí wọn yóò sì tì í lẹ́yìn tí yóò fi mú ohun tó fẹ́ mú. àwọn yìí ní lẹ́yìn Mákindé kò tún sẹ́nìkan tó tún ṣe é gbọ́kàn tẹ̀ nínú àwọn tí wọ́n lè dupò ààrẹ lórúkọ PDP pé kí àwọn aṣáájú ẹgbẹ́ náà má làágùn jìnnà o Ṣèyí Mákindé ní kí gbogbo wọn bá lọ. bẹ́ẹ̀ ni PDP pín sí mẹ́ta lórí ọ̀rọ̀ yìí èyí tó sì lè yààyàn lẹ́nu jù nínú ẹ̀ ni wípé kò sẹ́ni tó ti jáde pé òun fẹ́ du ipò ààrẹ lórúkọ PDP nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta táwọn aṣáájú ẹgbẹ́ náà ń pariwo yìí. lóòótọ́ ni Peter Obi ti ń kiri pé òun yóò du ipò ààrẹ ní 2027 àmọ́ kò sọ pé láti inú ẹgbẹ́ PDP ni. Jonathan ní tirẹ̀ kò tiẹ̀ lóun fẹ́ du ipò ààrẹ rárá lóòótọ́ làwọn ọmọlẹ́yìn ẹ̀ ń sọ pé kò sí ohun tó dáa dúró rárá láti du ipò náà àmọ́ òun fúnra ẹ̀ kò sọ̀rọ̀ jáde pé òun yóò du ipò ààrẹ. Ṣèyí Mákindé fúnra ẹ̀ kàn ń sọ pé òun kún ojú òṣùwọ̀n ni pé kò sí ohun tí àwọn tí wọ́n ti du ipò náà tàbí tí wọ́n ń ṣe ààrẹ lọ́wọ́lọ́wọ́ fi ju òun lọ. síbẹ̀ kò lámọ́lẹ̀ fẹ́nìkan pé òun yóò du ipò ààrẹ láti inú PDP. níbi tí ọ̀rọ̀ náà dé dúró nìyẹn ṣá o. ní báyìí àtàǹpàkò ní júwe ọ̀kan ni ibi tí àwọn aṣáájú PDP ń garùn sí rèé ẹni tí fìlà náà yóò wọ orí ẹ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò sẹ́ni tó tí ì lè sọ o. Ọláyíwọlá Alága ló yẹ ohun tó ń ṣẹlẹ̀ nínú PDP lọ́wọ́lọ́wọ́ báyìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú déédé àkókò yìí o.